kúlúkúlú ń bá máa ròde ijó ìkòtò ń bá máa ròde ayò ẹ̀gún ọ̀tá kì í gàntà dénú ẹ̀gún àràbà kì í gàràbà dọ́kàn ọ̀rọ̀ tó bá ń dẹyẹ ọ̀hán ẹ̀rín ló fi ń rín gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa tẹ̀ ń bá wa ra fọ́nrán yìí gbogbo ẹni tẹ́ bá ṣẹ̀ wọ́n á fọ̀rọ̀ yín ṣẹ̀yìn rín ọ̀rọ̀ tó ń dùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó ń létàlejò sí gbogbo wa á dẹ̀rín mọ́ ọ nínú àtúntì dé bá a ṣe ń dé. Volume 6 ọdún eégún ti ìlú Ọ̀tà ọ̀hún la mú dé eré eégún wo ni eré Ọya Ọgbà Ọya Àléṣí ti ọba ló láyé. èdè náà wúyẹ́ mi ò ní gbà bẹ́ẹ̀. òun tó mi lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ò lè dá mi ní. iṣẹ́ gbogbo ló ní bàbá nú ayé lógún náà gbọ́. ọjọ́ tí ìgbẹ́ nílẹ̀ kì í bọ̀. àìsàn wà lẹ́yìn ẹ̀. olóògùn tí ìgbẹ́ nílẹ̀ kì í bọ̀. ṣé tí ìgbẹ́ nílẹ̀ kì í bọ̀. ọjọ́ ìgbẹ́ nígbẹ̀rẹ̀ nígbẹ̀rẹ̀ pàdé olóṣù lẹ́tọ̀. ọ̀yá nínú oṣù ọdún àfojú rẹ̀ lóde. àjẹ́ ìlú àfojú rẹ̀. àwọn àjẹ́ ìyàlẹ́rìí tó ti dáhùnrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látàrí àwọn eégún akéwì àtọ̀yà fún rẹ̀ ó dárin ó ti bọ́ọ̀lẹ̀ lórí odó báyìí nígbà tó wà lórí odó akí olóyè ológbòjò tìlú Ọgbà olóyè Ṣàkírù ológbòjò bàbá eégún tó ná owó fún un bó ṣe máa ń ná lọ́dọọdún nìyẹn bó ṣe máa ń ná lọ́dọọdún nìyẹn owó ẹ̀ yóò ní sùn yín ná lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ìyàlẹ́rìí tó ti bọ́ọ̀lẹ̀ lórí odó ijó ti bẹ̀rẹ̀ rẹpẹtẹ ẹfun Ọya láàyè ẹ jẹ́ kó rí ibi ṣeré. eré Ọya tẹ́ ń wò yìí orí odó lẹ́yìn ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ gbádùn ẹ̀ dọ́ba ẹ mọ̀ pé ọdún eégún tìlú Ọ̀tà àrà ọ̀tọ̀ ni eégún jẹ eégún lọ èèyàn jẹ èèyàn lọ Ọya Ọgbà Ọya Àléṣí ara lóríṣiríṣi lẹ máa gbádùn nínú eré Ọya yìí ẹ̀rí kó ti mú dàálẹ̀ aṣọ yìí ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ ti rí mo ti sọ wípé ẹ máa gbádùn ẹ̀dọ́ba ẹ máa kà á ẹ ti rí bó ṣe ń lọ. ẹ̀ ń kà á ẹ̀rí bó ṣe ń sọ ẹ̀rí bó ṣe ń jù ú ẹ̀rí bó ṣe ń yí ẹ̀ tí ì rí nǹkan kan. ẹ̀ ń kà á a ti sọ fún yín pé eégún jẹ eégún lọ èèyàn jẹ èèyàn lọ pápá ń ṣọdún eégún nílùú Ọ̀tà a lè fi wé tibikíbi sọ bẹ́ẹ̀ fún yín. ẹ wo èrò ẹ̀yin náà ẹ máa wò ẹ wòran ẹ wo èrò bó ṣe lọ ẹ wo èrò bó ṣe tì ẹ wòran. mo kí ẹ mo rí ẹ ń bẹ̀ ó dúró re o Alhaji adarí ijó mo kí yín
ẹ kú àdúró tí a kú ọdún a kú ìyèdún ṣèyí ṣàmọ́dún bẹ́ẹ̀ ni àjànà ti orílẹ̀ Agége kí ẹ̀yin náà eléko jégéjégé ó ti dúró bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Àrẹ̀kújó náà dúró wọ́n dúró ti Ọya gbágbágbá bó ṣe ń yí aṣọ lákọ lákọ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń wò ó ẹ wo bó ṣe ń lọ ẹ fà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan ìṣọ́ ọmọba kó sún mégún ẹ fọyà láìyẹjọ orí ibi ṣeré. wọ́n ní kẹ́ ẹ̀sùn mẹ́yìn àtẹ̀gùn àtẹ̀yàn ẹ̀sùn mẹ́yìn. adarí ijó ẹ̀kú àdúró tì ẹ̀kú ọdún. ọ̀yàlẹ́ni tó yíṣọ́ wájú àwọn ìyá àgbọ̀jẹ̀ yìí ẹlẹ́ṣọ́ kò séwu lágbára yín kò séwu ẹ fọkàn balẹ̀ ewé kókò ní ya ara àwọn orin àtàwọn àdúrà ìwúre tẹ́ ẹ máa ń ṣe dé ní gbogbo ìgbà nìyẹn ẹ má má jẹ́ kéwé kókò ó ya ewé kókò kò lè ya ní gbogbo àwọn ètùtù gbogbo àwọn ohun tẹ́ ẹ ti ṣe níwúre lọ́dọ̀ arúgbó àtàṣà ẹ tó kò níṣọ́lẹ́kàn ẹ kò lè jẹ́ kéwé kókò ó ya ẹ rí Ọya ló ń ṣeré lọ́wọ́ ẹ fílẹ̀ jọ ráyè ṣeré ẹ̀. ẹ rí bó ṣe ń sọ mo ti sọ pé máa gbádùn eré yìí máa gbádùn ẹ̀ dọ́ba. òun tún dà jẹ́ kọ́ mọ̀ ẹ̀fọ́ yálẹ̀ ẹjọ́ orí ibi ṣeré. níwọ̀n díẹ̀. ẹ ti ń rí bó ṣe ń lọ kẹ́ ẹ lè ka iye tó ti yí. àgbésọ ńkọ́ ẹ lè ka ẹni ẹ̀sùn mẹ́yìn ẹ̀fọ́ yà láàyè ẹjọ́ orí ibi ṣeré iwájú àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin lẹ́rìí tí Ọya wà yìí tó ti ń yíṣọ tó ń sọ tó ń sọ. lẹ́yìn ìgbà tó ti yí aṣọ lóríṣiríṣi tí wọ́n ní ó tó kùtùkùtù láàmùkọ ọ̀dájì Ọya lẹ́rí òun ló kí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Ọya o. ẹ̀rí aṣọlá Ọya tó ń yí yìí níwájú ilé bàbá Mádàn wò ẹ mọ̀ bẹ́ẹ̀ ó sì ń yí lọ ni eré wà lára Ọya tó máa ṣe lé ní ẹ gbádùn fọ́nrán ìdọ́ba sọ fún yín ẹ̀rí bó sì ń yí lọ. àwọn oníbàtà ti ìlú orílẹ̀ Agége Isiaka mórí ẹ̀ńbẹ̀ ó dúró re. lẹ́yìn ìgbà tí Ọya mo ti wọ́ọ̀lù káàkiri mo ti dé gbogbo ibi tó yẹ kó dé Òkèèdè láwa yìí níbi tí eégún ti ń pidán àti ń pebẹ̀ ní ẹnu ọwá níbi tí ọba ti ń gbadé ibẹ̀ láwa yìí ẹ̀rí Ọya lẹ́rí tó ti ń jòyè tún wo báwọn èrò ṣe ti pọ̀ tó tí wọ́n ti wá jókòó tí wọ́n ń retí Ọya Ọya náà ti wá dé ti wá mú ijó lẹ́wẹ̀lẹ́ lẹ́wẹ̀ gbogbo ẹ̀ ti ń lọ ní ẹ̀sọ̀ lẹ́sọ̀. Ọya o ẹ̀rí pé gbogbo èèyàn ń bẹ̀rẹ̀ Ọya bá ti ń bọ̀ àṣà ni gbogbo wọn máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ìdá ló wà lọ́wọ́ ẹ̀
báyìí aṣọ yíyí tún ti bẹ̀rẹ̀ àárọ̀ yìí kékeré tọwọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó ti dókèdè yìí ẹ máa tún wá gbà ẹ máa tún wá rí àrà ẹ máa tún ríran wò ẹ rí i pé wọ́n fún un láàyè kò sí pé ó tó àbí eégún kan ń di lọ́wọ́ tàbí èèyàn kan ń di lọ́wọ́ wọ́n fún un láàyè lórí kanṣo lójú kanṣo níbi tó dúró sí tó ti ń yí bẹ́ẹ̀ lóyún àkú ọdún akúyèdún akí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin àtàwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin akíyín adálejò dúró dalẹ́ ó fi kòkò sẹ́ràn àlejò òkìyín ń bẹ̀ ọ̀jẹ̀ movement mi ò gbàgbé yín ọ̀dọ́ ọ̀jẹ̀ òkìyín ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo yín pápátá la kí ẹkú ọdún ẹkú ìyèdún àṣeyí ṣàmọ́dún o ṣàmọ́dún ṣẹ̀mí. sọ fún yín pé ẹ̀ tí ì réré ọ̀yá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ni àdìsá ọmọ òjẹ́ pàrọ̀ bá mi nà wọ́n sẹ́yìn ni wọ́n fọyà láàyè kan ríbi ṣeré. àrà mi ló tún fẹ́ dáyọ̀ ẹ́rì tí ń kó aṣọ jọ ń ká aṣọ jọ. tún rí àrà míì tó tún fi ń yí. eégún Ọya Àlésí Ọya Ọgbà yìí eégún ni tó ń ṣeré gidigidi eré lóríṣiríṣi aṣọ yíyí lóníranran òun ni Ọya ló yí ìdí Egbudu òun ló wà báyìí. ọlọ́kùnrin àti ìlú Orílẹ̀ Agége Alhaji ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ akínyìn ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún Ọya Ọgbà lẹ́ni tí ó ń yí Egbudu lọ́wọ́lọ́wọ́ báyìí. à ń fi yìí àfi ń kí ọlọ́kùnrin àti ìlú Orílẹ̀ Alhaji Sharafa ẹ̀kú palẹ̀mọ́ ti ọdún eégún ti ìlú Orílẹ̀ Agége àbàwà láyé àbàwà láàyè àjẹ́ máa péjú ṣe àṣẹ ọba mi Èdùmàrè ni Ọya lẹ́ni tó sì ń yí Egbudu lọ́wọ́. bẹ́ẹ̀ làwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n jókòó ni wọ́n ń wò bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ọ̀kàrà ò ní iye okú ewu o ewu iná kì í pàwòdì. ọ̀tún ìyá àgàn gbà ọmọ Akíngbadé ọmọ ọ̀kàrà ní Ìlọ̀jẹ̀ Ọya Tinúkẹ́ Ọya ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọ́bìnrin àbìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ń bẹ̀wẹ̀ jà nílé Ọya Tinúkẹ́ gbogbo aṣọ ló ń ṣe sígbà ooru mi ẹ̀wù ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn ìtìpá àlàbá ní bóòlù mi ẹ mójú mi bàtà lọ́sẹ̀ láfi pé gba òpèrè ọwọ́ kan ẹ̀wà òpèrè ọwọ́ kan ẹ̀gúsí òpèrè ọwọ́ kan lásà ó ti tọ́ya jẹ lálẹ́ ìpè lálẹ́ lu Ọya lẹ́yìn ìgbà tí Ọya tó ti di alábala tó ti wọlé jagunjagun òun lè rí tí Ọya dà yìí jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ láti ṣí èwo lẹ mú bọ̀. Alhaji Lateef Dẹ̀yìndé òyìnbó ọmọ ọlábò mẹ́sìn òbejì akínyìn ẹkú ọdún ẹkú ìyèdún o. ẹ̀rí jagunjagun lẹ́rí tó gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí ní di yántiyànti ẹ̀rí ó ń dùn ó ń lárinrin ni. lẹ́yìn ìgbà tí jagunjagun ṣeré tó wọlé ẹkùn lẹ́rí tó ti jáde yìí. mélòó la fẹ́ kà
àṣẹ gbẹkẹgbẹ bí àwọn bàbá àṣọ̀nà ni lẹ́yìn ìgbà tí ẹkùn náà ṣeré tiwọn dáadáa Agẹmọ ẹ̀rí tó kàn báyìí Alágẹmọ ti jáde yìí ení èjì àti ìlẹsọyè tó máa jẹ́ ẹ jẹ́ ká sì máa wò bọ̀. ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ káwọn Agẹmọ yìí ríbi ṣeré. jẹ́rìí ààrẹ tìlú Ìjàgbá kú eré.